wòlíì Marcus Tíbẹ̀tán tún ti tú àwọn àṣírí tó lágbára nípa pásítọ̀ Adébóyè, ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn olóṣèlú míì lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tún gbẹnu tán bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìran tí wòlíì Tíbẹ̀tán tí wọ́n máa ń sọ tí wọ́n máa ń tú ní kí n fi taratara bá ọ̀pọ̀ èèyàn ní ara mu. Àmọ́ nínú fọ́nrán yìí wòlíì Tíbẹ̀tán wọ́n sọ díẹ̀ nínú àwọn ìran tí wọ́n ti rí sẹ́yìn tí wọ́n sì ti tú jáde eléyìí tó ṣiṣẹ́ wípé ó padà wá sí ìmúṣẹ. Kódà ìran eléyìí tí wọ́n tú lọ́tẹ̀ yìí ni ó gba àkíyèsí pàtàkì nítorí irọ́ ọ̀hún dá lórí àwọn olóṣèlú tó ṣe pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ni tó ṣiṣẹ́ wípé ìwà wọn àti ṣe wọn ó ní nǹkan ṣe nípa ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè orílẹ̀‐èdè yìí. Eléyìí tún lẹ́tìkẹ́ ó gbẹnu tán o. Kí wá ni àwọn àṣírí tí wòlíì Tíbẹ̀tán tí wọ́n tú nípa pásítọ̀ Adébóyè? Kí ni ipa tí wọ́n ní pásítọ̀ Adébóyè ń kó nínú ètò òṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà àti pé àwọn olóṣèlú wo gan ni ìran wòlíì Marcus Tíbẹ̀tán tún báwí lọ́sẹ̀ yìí? Ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn mi. Káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Ẹ jẹ́ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi ṣe ètò yìí kó máa lọ káàkiri. Ọ̀rọ̀ wòlíì Marcus Tíbẹ̀tán ló dá lórí àwọn olóṣèlú jàǹkànjàǹkàn lórílẹ̀‐èdè Nàìjíríà bíi ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó jẹ́ pírẹsidẹ́ǹtì wa lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àti former president Olúṣẹ́gun Ọbásanjọ́, kódà tó fi mọ́ olùdíje sí ipò ààrẹ ní àsìkò ìgbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà bíi Peter Obi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fọ́nrán ń rèé ẹ̀jẹ̀ ń gbé wọlé. Irú ọ̀dọ̀ àwọn ìgbàgbà ọ̀dọ̀ alágbóná bí wá sí. Bẹ́ẹ̀ni irú àwọn Ọbásanjọ́ gbogbo àwọn ọ̀dọ̀ alágbóná náà máa bí wọn sí. Àwọn Abdulsalam, àwọn Babangida, ọ̀dọ̀ àwọn eléwé ọmọ kí Yar'Adua tó kú wọn ò talẹ̀ fáwọn Nàìjíríà mọ́ ní Saudi Arabia, wọ́n ti ralẹ̀ tán. Ọmọ bí Jésù sí wọn ò ṣe lọ kó gíláàsì kan kó lọ sí inú ọ̀tà wọn kan kéwúrẹ́ jọ síbẹ̀ kan lọ sùn sínú ewúrẹ́. Wọ́n bá Adébóyè hospital àbí ọ̀dọ̀ alágbo àwọn ọmọ ẹnìkan náà bí hospital tó Adébóyè ti dé kó bọ̀dọ̀ Adébóyè ọ̀dọ̀ alágbo náà bí sí. Irú ọ̀dọ̀ àwọn ìgbàgbà ọ̀dọ̀ alágbo náà bí wá sí. Bẹ́ẹ̀ni irú àwọn Ọbásanjọ́ gbogbo àwọn ọ̀dọ̀ alágbo náà máa bí wọn sí. Àwọn Abdulsalam, àwọn Babangida, ọ̀dọ̀ àwọn eléwé ọmọ. So when you look at what we are now doing today, ìyẹn ní gbogbo àwọn tó rúlù wọ̀nyí tọrọ hospital fi jọ wọn lójú. So kì í ṣe ẹjọ́ wọn, kì í ṣe kàná ṣe àgbóná rọ wọn àtògì tó ń dẹ̀gbẹ́ wọn bẹ́ẹ̀ ni pé plane fẹ́ wó ṣe pé wọ́n ti fọwọ́ wọn sábẹ́ tẹ̀ ẹ̀mú wọn náà tó abẹ̀sí wọn mi sí wọn lójú, wọn máa ṣẹ́jú pìtìpìtì, wọ́n rọ àbàyọ àgbẹ̀ ògì sí wọn nínú àti ẹ̀gẹ́ bí ọ̀yà àwọn Emefiele àwọn gbogbo wọn bí àgbo yìí náà mú nígbà tí wọ́n aráyé wọn ajá ayé sódì bọ̀dọ̀ wọn rántí pé nínú ìwé Matthew, when you look at Matthew 25 láti verse 10 ó ní nígbà tí mo dárí ẹ̀ṣẹ̀ jì yín owó tẹ jí tí mo tó jẹ mí mo dárí jì ẹ́ àti wá gbọ́ pé pàtó ń lọ lé ló pàdé ẹni tó jẹ ẹ́ lówó onídandan ló máa gbé sẹ́wọ̀n dẹ́ni ìsàlẹ̀ jẹ́ náà tó sọ pé gbogbo àná mà fún ní tálẹ́ǹtì kò sẹ́ni tí ò ní tálẹ́ǹtì gbọ́n pàtó ti kówó tó wà ńlẹ̀ jẹ tán candles hospital tó dẹ̀ tó jẹjẹ ní ìdọ̀tẹ̀ ẹ̀kọ́ tàn síbẹ̀ candle náà tàn síbẹ̀ gbogbo ó dẹ̀ ẹ̀kọ́ fi ṣe drug ní Lagos state and everything and other states in Nigeria wọ́n ti kó gbogbo ẹ̀ wọ́n ti fi lọ áàjì tó yẹ kí wọ́n lọ lẹ́ẹ̀kan láyé wọn wọ́n lọ lẹ́ẹ̀mẹ́ta lóṣù nígbà tí wọ́n rówó ìjọba kí Babangida kí Yar'Adua tó kú wọn ò talẹ̀ fáwọn Nàìjíríà mọ́ ní Saudi Arabia, wọ́n ti ralẹ̀ tán. Everybody ló bá ní lẹ́sí Mẹ́kà, everybody ló bá ní dé Jeddah, everybody ló bá ní dé sẹ́tì Cairo. Ibẹ̀ náà ti lọ gba fake certificate tí wọ́n lò lé ní náà fi. So my brother mi ò pé VIP then again 2023 yẹn kì í dá ilé òun dáadáa kò yí ọdún yẹn lọ́dún ayọ̀ mi Ọlọ́run ṣe ohun rere yọgbó ti sọ nínú ìwé Proverbs 3 verse 14, 15, 16 only what you are going to become is in your left hand.
it will be unfolding and unfolding, unfolding. Page 1, page 2, page 3. Then again in the right hand is what? Is death, long life. So he said nobody can add to it, nobody can remove it. Then he said in the book of Proverbs 16, 1-5. Then Isaiah 3, 10, 11, 12. Then he said in the book of Deuteronomy 28, verse 1-3. Then verse 4, he said, I will make you the head and not the tail. Then when you believe in God, the first thing he will give to you is patience. Then again, security. Then confidence. And then you don't need to be panicked. I don't panic for anything. 2023 is my best year. The Lord made me to predict the president that was coming. And it came to pass. A lot of prophets, CAC, everybody, even some prophets, like Shegun in CAC, when we're launching my book, 2022, they need to bring it out. They bring it out. He said, Tinubu will die. Then he called himself a prophet. He said, Tinubu will die by 2023. Then there's another prophet again that said, if Atiku did not enter, then he will go back to go back to his fetish way. That's from a war. Then all of them, and then everything they said. Even Adeboye too was even saying the Lord has not spoken up to today, up to this morning. To then I now asked the Lord said, can you shut up your mouth, sir? Because the Lord has spoken 2015. In the book Prediction 2015, they said after Buhari is Tinubu. And when he got to Abeokuta, he made the declaration in Abeokuta that òun ló kàn. And then only àpèmọ́ra là ń gbé tèmi dìde. And it was so. And when the Lord revealed to me again, the very day they pronounced him president, there was fresh air in the whole Nigeria. I called the people in the church. Ẹ̀wọ̀n kí lẹ feel? Wọ́n náà dàbẹ̀ pé èyí ń fall. Everybody was calm. Then lẹ́yìn yẹn again, mo ní ti wọ́n máa gbé lọ́kọ̀ tó máa ṣe but wọ́n ló máa win. Ṣùgbọ́n tó náà gbé lọ sí kọ̀ tó ń lọ tó ń bọ̀, òun náà ló win. Then ọdún yìí náà ni ìdààmú bá àwọn lọ́ọ̀yà Nàìjíríà gan ju ti tẹ́lẹ̀. Làwa mọ àwọn lọ́ọ̀yà jómijòkè, àwọn lọ́ọ̀yà tó ń ta ilé wọn tó fi help client. Ọdún yìí náà la mọ̀ pé àti ṣe president internet kò hold anything ní Nàìjíríà. Àwọn òbí ń win internet, Tinubu ń win tilẹ̀. Ọdún yìí náà ní 23 yìí náà ni. Then nígbà ọdún yìí náà lọ́lúwa sọ fún wa wípé eléyìí tó kù tí mo ń retí àti pé kó ṣe pé ẹ̀wọ̀n ni Emefiele àtìmọ́lé Emefiele ti máa ṣe Christmas. So ìyẹn ni lókùn tí mo ń dúró dè because gbogbo àwọn tó kú ní time tí Emefiele àtàwọn Labour Party àtàwọn Atiku tó ń fẹ́ fowó jẹ Tinubu níyà tó kówó kúrò ńlẹ̀ tó képo kúrò ńlẹ̀ àti ẹ̀mọ́pàjì máa wà láyé ní táìmù yìí pẹ̀lú bí èṣù ṣe halẹ̀ ní 2022 ọdún ìbò yìí máa lé o ìbò yìí máa já sórí ilé o àwọn èèyàn máa kú sábẹ́ títì but ó ní kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ayé ló sọ pé a kò lè àníkádùn ènìyàn ló sọ pé o lè ní wá but Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ènìyàn ló sọ pé àtàlẹ̀ àkọ́fẹ́ni tó dára lẹ̀ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ló kàn sọ yẹn kiri ẹ̀wọ́n dẹ̀ mọ́ géètì ibi tí mò ń gbé wọn ò lè wá wọn ò lè kọ́ ya kákùkì pàdé yẹn kan bá ṣe lọ́ọ́ lé ẹ̀ lọ gbé bó bá dẹ̀ mo lọ́ padà ní ọdún yìí náà pariwo pé EFCC wá mi mo dùbọ̀ ọmọ ọjọ́ EFCC wá mi kí mo dẹ̀ gbàdí mo dé airport mi ò tẹ̀ kí lọ sí VIP lodge tẹ́lẹ̀ mo láti jòkó pẹ́ so bí àtàwọn tó ń lọ tó ń bọ̀ á lè rí mi then mo dẹ̀ tún gbé passport mi fún immigration officer fún tó ń bá ṣe yẹ̀yẹ́ torí kí n lè bọ̀ bí wọ́n ti forúkọ mi lẹ̀ tẹ́lẹ̀ kí n lè máa tẹ̀lé wọn lọ bí tí so gbogbo wọn yẹn ayé ló rò wọ́n yẹn kò rí bẹ́ẹ̀ lẹ́gbàá tó dẹ̀ tó sọ káàkiri náà àwọn olùmọ́kànsí lóògùn ó wọ ẹjọ́ ṣe gbogbo ẹ̀ tó bá ní mo lóògùn mo máa jẹ gbúre mo máa jẹ ẹ̀fọ́ mo máa jẹ ewédú mo dẹ̀ máa ń jẹ Tabatúndé Ìbàdàn ní wọn ní kí wọ́n rí wọn láàbò láwà tó jẹ gbẹ̀gìrì ṣé gbogbo wọ̀nyí náà ní òun dá ewé àti egbò fún medicine Revelation 22 from verse 1 to 5 yóò wà ń bẹ́ẹ̀ so gbogbo ọdún yìí ọdún gidi ni ẹ wo lè tá ń kọ́ yẹn náà abẹ̀rẹ̀ ní July eléyìí àmọ́ tó parí ẹ̀ the cathedral everything was just moving fine to away everything around me is turning around then orin tó yẹ kí n kọ́ lọ́jọ́ bá dé mi ni pé I never know you will honour me this way
I never know you will honor me this way. I never know you will honor me this way. Honor me this way. Thank you, Chineke. Then orí mi kẹ̀wé tẹ́lẹ̀, ó ní èmi nìkan ló yé, kò lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi sin bàbá mi, èmi nìkan ló yé, èmi nìkan ló yé, kò lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yin bàbá àbúrò, ìyàwó àwọn ọmọ pẹ́sà. Ẹ lọ bá lọ́wọ́ wọn lẹ onílẹ̀ fún ní gbogbo ti fẹ́ rí ìgbà tó èmi náà ní 30 million síbẹ̀. Owó tí mo kọ́ lóbìnrin yẹn lọ́wọ́ lẹ́ẹ̀mejì is 90 million. Tí 65 tèmi 30 million. Ilẹ̀ náà ni mo fẹ́ lọ bẹ̀rẹ̀ sí fi dáko ní January. Mo ń kó yan lọ bẹ̀, wọ́n máa lọ máa dáko ń bẹ̀ kó tó lè dílé. Torí wọ́n níbẹ̀ yẹn pé farmland ní Ìkòyí náà farmland ní tẹ́lẹ̀. Nígbà tí mo débí náà farmland níbí yìí. Àwọn tí ò fẹ́ kọ́lé sí Ìkòyí pé tí bank manager bá fẹ́ nílé tó bá ṣiṣẹ́ ní Ìlúpéjú á ní kó bá ń wá ní source area láàrin Ìlúpéjú inú owó olówó. Bank manager tó wọṣẹ́ pẹ̀lú kóòtù kan ṣẹ́ẹ̀tì white kan àti bàtà àti belt ló ń bèrè lé ní Ìkòyí. So nígbà tó bá bẹ̀ wá yá yẹn ló wá ṣì máa wá yẹn fún ọdún mẹ́wàá títí báńkì máa tó lè lọ. Nígbà tó bá máa wá wálé sí 4. Then amúrọ̀bà ló ń ṣọpẹ́ sí church tó ní rẹ́kọ̀dù ẹ̀ sínú account iye owó tó ń sẹ́ndì sí wòlíì. Eléyìí tó ń fi kún cathedral, eléyìí tó ń fi ṣe gbogbo ẹ̀, eléyìí tó ń fi ṣáájò fún, eléyìí tó ń fi gbàdúrà fún, eléyìí tó ń fi lé ẹni tó jí lówó ní Canada, gbogbo ẹ̀ náà sí ilẹ̀ pé pásítọ̀ jí wọn lówó, ṣùgbọ́n èèyàn ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Mo ti kọjá ẹni tó lè jíyàn lówó. Ojoojúmọ́ ni mo retí. Kí ni èròǹgbà ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi sọ sí comment section kájọ máa tàkùrọ̀sọ. Àmọ́ ìbéèrè kan tí èmi ní fún gbogbo wa ní orí ètò yìí ó ní wípé kí ló dé tó fi ṣe wípé ọ̀pọ̀ ìgbà a máa ń rí àwọn wòlíì tí wọ́n á jọ máa drag ara wọn lórí ẹ̀rọ ayélujára tí wọn kì í fi lè pe ara wọn ní kọ̀kọ̀ ṣàkíyèsí nǹkan tí kálukú bá ń ṣe tí ò dáa kó sì correct ara wọn, àmọ́ tó ṣe wípé orí ayélujára báyìí ni wọ́n á gbé wá tí wọ́n á ti wá máa bá ara wọn wí. Ǹjẹ́ kí ni nǹkan tí wọ́n ń kọ̀ wá tí à ń bọ̀ lẹ́yìn? Kí ni tí wọ́n ń kọ́ gbogbo àwọn ọmọ ìjọ wọn wípé kí wọ́n máa ṣe? Kí ni irú ìwà tí wọ́n fi lé wọn lọ́wọ́? Gbogbo ìdáhùn tí yín ẹ máa bá mi sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ o. Títí dìgbà míì ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ like ẹ comment kẹ́sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣé púpọ̀.